دائما ودولتهم سرمدا نعمتهم دائما ودولتهم سرمدا أميكم بابا aláàfíà fún bàbá wa aláṣẹ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára ó dẹ̀ wọ́n dẹ̀dẹ̀ mú kẹ́ ẹ̀mí gígùn fún bàbá wa aláàfíà fún bàbá wa aláṣẹ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà. بسم الله إنا أعطينا بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل بك ونهار إن شانئك هو الأبتر eléyìí tí bàbá tí wọ́n bá wa sọ̀rọ̀ lé lórí lẹ́nìí tí wọ́n là wá lóye lórí rẹ̀ òun náà ni the menace of drug abuse in our society. Òun náà ni iṣẹ́ tí òògùn olóró tí ọ̀pọ̀lọpọ̀ àwa ọ̀dọ́ àti àgbàlagbà ń sìn tá a yàn láàyò ipa tó kó nínú àwùjọ wa. Kí wá ní ọ̀nà àbáyọ? Kí ni nǹkan tó ti dálẹ̀? Ọ̀nà owó báwo náà ni a padà wá dá sí tọ́lọ̀ kó fi yọ wá bẹ̀. Eléyìí ni wọ́n bá wa sọ lórí. A sì mọ̀ pé bí Kùránì bá ti ń sọ̀rọ̀ kí ni kẹ́nikẹ́ni máa pariwo. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بدأت ببسم الله ولا مدحا Mojúbọ̀ àtọ́ ẹ̀bọ̀
مثلها وصليت ألفا ثم سلمت مثلها على أحمد من جاء بالدين حاميا ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمد صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وصحبه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló yà sí. Àkọ́kọ́ náà kò sí tọ́lọ́mù ó sì fún wa káàkiri ọ̀dọ́ ìdúpẹ́ lórí ẹ̀. Ó sì èyí tó tẹ́ wa lọ́rùn lé ní onílàbí dúpẹ́ fún. Wọ́n bá sì èyí ọ̀tẹ́ wa lọ́rùn náà tó láàsì ní ká dúpẹ́. A fi ọlá rẹ̀ á fi bẹ̀ẹ́. A fi ìwà títí láyé rẹ̀ á fi bẹ̀ẹ́. Mo ti gbé ọpẹ́ ìdùnnú ọlọ́run fún wọn yóò kó ní ọ̀rọ̀ wọn. Ọlá tí tó bí ẹgbẹ́ ìwà Muhammad. Wà láàpéjọ sáàyè yìí, ẹnìkan ló gbilẹ̀ rẹ̀. Ẹnìkan lọ́lọ́run fi sábàbí. Ẹni ó sì wá fi sábàbí náà. Ẹ̀sí láyé mọ́ àwọn ẹ̀yìn wọn tó wá ní bó ṣe rí. Ní a bá ń ṣàdúrà pé ọlọ́run jẹ́ ẹ̀yìn wọn dá ọ̀pọ̀lọpọ̀ ló ti mọ̀ pẹ́yìn mú ò lè dá. Ṣùgbẹ́ni tí ó sọ fún ní ọmọ rẹ̀ tí olójúkú rẹ̀ ọ̀dá tẹ́lẹ̀. Ó wá lẹ́yìn ó ṣe dá. Àbáwá Mùsọ́bà ọlá àdéwà Muhammad sallallahu alaihi wasallam ọmọ sàbáwá kẹwọn. Jazallahu khairan Mustafa bi karamati.
جزى الله خيرا مصطفى بكرامتي بجاه حبيبي نور ربي محمد بجاه حبيبي نور ربي محمد وحسبك أن المصطفى قد عندما أحب بها من دار عثمان من دار أتاه بها عثمان من دار جزى الله خيرا أبدأ بكرامتي ẹ bá mi ṣe kúrúwà láwùjọ kó lè bá ẹ̀rí bá ti ṣe fẹ́ àádìdì náà lókè ìyẹn ní òye ká lè concentrate gbogbo wa ní ká lè dènà ó ẹ̀kan náà a ṣe kúrúwà láwùjọ lọ àtàhíyàtù lillah bàbá wà nígbà ìlọ́dọọdún láti aláàjì bàbá tó dé wà láyé bí mo ṣe jókòó ìdá ìrìnàmọ́tò aláàjì Mùsàfá ní tó sì rí lẹ́gbẹ̀ẹ́ bí bá tún máa rí èèyàn lẹ́gbẹ̀ẹ́ mi ní ajẹ́ ìmọ̀ òṣòmọ́lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pẹ̀láwé èèyàn ńláńlá bí i ti bàbá onírèké yìí àwọn kábíyèsí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pẹ̀lájọ́ máa ń jókòó báyìí náà bẹ́ẹ̀ aláàdì Mùsàfá máa ń wá gbogbo wa bí obìnrin nítorí ìfarasílẹ̀ fọ́lọ́hùn wọn àwọn náà wọ́n sì máa yọ فلا شيء يدوم وكن حديثا جميل الذكر فالدنيا حديث جميل الذكر فالدنيا حديث bàbá ń wà sí lọlé kí ẹ náà yẹ wà sí فلا شيء يدوم ìkan lọlé ní فكن حديثا yàrá ìgbẹ̀yẹ̀ ẹjọ́ فلا شيء يدوم ẹni ẹlẹ́ni yóò lù mọ́tò rẹ̀ kú لا شيء يدوم gbogbo bí ó gbé ń tapá kàkà wọn ò ní kúrò rẹ̀ máa ń bẹ̀ الله فلا شيء يدوم فكن حديثا nísìnyí ẹjẹ́ àti ìpínlẹ̀ wà láwùn kan àtàkì àtòlélà àgbọ̀dọ̀ dídí ní àrùbá ìkáwọn máa ń tàn sí ẹni ká dìde bàbá pé akéwì wà náà àtàkì àtò fún bàbá tó dé ọ̀pọ̀lọpọ̀ yẹn wà bẹ́ẹ̀ tí wọ́n máa tẹ fóònù tó ní ní tẹ̀sán rẹ̀ tàbí wèrè ní lọ́nà àwọn tó ṣe fóònù gbà wo ni wọ́n ń tẹ̀ àwọn tó ṣe fóònù ẹ̀ẹ́dẹ́nu ni wọ́n ń tẹ̀ lójúmọ́ bàbá wà lamẹ́ríkà tá a wà ní Germany tá a wà ní London bàbá ní fóònù lọ́wọ́ àwọn òyìnbó àpò wọn ni a fi sí bí wọn bá pè wọn kò ní yọ jáde ìyẹn làwọn ń bí mọ́ra kìíní Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad.
ó sì máa júwe pé ibi tí bàbá ẹ̀ máa yé ẹ̀jẹ̀ àṣìlá kàdíjà ọ̀gá àwọn lọ́rọ̀ náà máa ń sọ. Kàdíjà bí ẹ̀yà bá ń ṣe kàdíjà ojoojúmọ́ ó ń tọ̀ ń wò ní ìpèjì òkú ṣùgbọ́n ẹjọ́ tí ó bá kú kò ní rántí ké. Ẹ̀yà ké lónìí káwọn pé ikú wa èso ni ọlọ́run jẹ́ arántí lọ́la. Àmín. Wọ́n rántí sí bí ogún ọdún. Àmín. Ọgbọ̀n ọdún. Àmín. 50 ọdún. Àmín. 100 kan sí. Àmín. Làkàdíjà àmúrọ̀sùn mẹ́ta fúnṣẹ̀kùn. عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت العرش العظيم فلا شيء يدور فقل حديثا فلا شيء يدور فقل حديثا جميل الذكر حديثا جميل الذكر الدنيا حديث ولا شيء يدوم فكن حديثا جميل الذكر فالدنيا حديث جميل الذكر فالدنيا حديث ó níbi tí àlájọ́ Ọlátúndé ti ń fi ara kìn ó ní nǹkan tí àlájọ́ Ọlátúndé ṣe síwájú Ọlọ́run. Wọ́n gbé ètò Al-Qur'ani kalẹ̀ fún ẹ. Èmi ọmọ kúrò pẹ́ ti sàrá Al-Qur'ani ẹ̀yìn máa ṣe kí wá lẹ́jẹ̀ yóò ọ̀kan náà àwọn sàábí àti Muhammad sallallahu alayhi wa sallam ó ka Al-Qur'ani ó wá parí súrátù Tọ́ha ó gbé Al-Qur'ani láti Alif Lam Mim ó wá kéde súrátù Tọ́ha. Ó wá fi ojú gbogbo tọ́lọ́run ti ń sọ ọ́ bọ̀ tó fi wá nínú Súrátù Tọ́ha. Ó wá lọ bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Aṣáájú ẹ̀dá ọ̀rọ̀ ipọ̀. Ọlọ́run náà lọ́sọ̀ gbọ́ ọ̀rọ̀ báyìí. Ọ̀rọ̀ ipọ̀. Àfi kó mọ́ ṣe sàrá o, Ànábì ní lọ sí ó sì pa ẹgbẹ̀rún rà fún mi. Kí wá ń tàwà Jáfà, àkí Kùránì jọ mẹ́jọ, sàrá ò lẹ̀ sí náà. Kùránì lágbọ́gbẹ̀ ìké, sì ṣe sàrá. وقال الرسول يا
Ya Rabbi. Ó ní wọ́n lọ́hùn. Ya Rabbi. Ìwọ tó lè mí mi. Ya Rabbi. Ìwọ tí wọ́n padà jábọ̀. Ya Rabbi. Inna qaumi. Inna qawmi ittakhadhu hadha al-Qur'ana mahjura. Ànábì láwọn èèyàn mi. Inna qawmi ittakhadhu hadha al-Qur'ana mahjura. Àwọn èèyàn mi ò wọ́n ti sọ Kùránì dàwàdà. Wọ́n wẹ̀wẹ̀ bí ọba wù wọ́n ni wọ́n gbélé ké wọ́n wà ní sáfù gbogbo tí yóò fi inú ẹ̀. Inna qawmi ittakhadhu hadha al-Qur'ana mahjura. Masha Allah. Inna qawmi ittakhadhu hadha al-Qur'ana mahjura. Ẹ̀yin Jáfà. Bàbá ti kúrò bí lẹ́kṣọ̀ tòní. Ẹnà kọ́lẹ̀ kọ́lẹ̀ sí ní kí ilẹ̀ ti máa ṣe sàrà lọ́pàá. Ẹ jẹ́ kí gbogbo ayé ọmọ. Ẹ̀pá àwọn olówó ọba yìí dá sí. Ẹ̀yin náà sì lówó ẹ̀ka ń sá mú ní. Àmín. Ẹ̀ka máa ṣe wọ́yọ́wọ́yọ́wọ́yọ́wọ́yọ́. Olówó ni yín. Àbí? Àkùránì ti di táàmà kó jáde kó dẹ̀ ẹ máa sọjọ́ tẹ́ ẹ bá fẹ́ kó jáde a fẹ́ kó Kùránì jáde. Ẹ jẹ́ kó máa hàn sí gbogbo àgbáyé pé ẹ̀yin nìkan ẹ dúró ti Al-Qur'an. Jíjẹ ní ẹ máa ké jọ́kẹ́ wá má ṣe kankan lórí ẹ̀. Ẹ ṣe kankan lórí ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yin lẹ́kọ́ ni. Àbá. Ẹ̀yin lẹ́kọ́ ni ẹ̀jì sọ Kùránì ní ìwé àwọn Yẹ̀húdí. Inna qawmi ittakhadhu hadha al-Qur'ana mahjura. Ànábì láwọn èèyàn ni wọ́n máa ń sá fún Kùránì. Inna qawmi ittakhadhu hadha al-Qur'ana mahjura. Wọ́n kàn ké lẹ́nu ni wọn ò sún máa. Wa kadhalika Masha Allah. ja'alna likulli nabiyyin aduwwan minal mujrimin. Ọlọ́run wà nínú méjì ó ṣe ọ́ lè mọ̀. Wa kadhalika Ní bó ṣe rí nìyẹn. kadhalika Ṣe jẹ́ náà rí. ja'alna likulli nabiyyin aduwwan minal mujrimin. Báwo òbílẹ̀jẹ́ ṣe pọ̀ rí tẹ́lẹ̀ náà nù gbogbo àwọn àdébì náà ló tẹ́lẹ̀ sí òbílẹ̀jẹ́ làwọn èèyàn rẹ̀ nù. وكفى بربك هاديا ونصيرا. Wà lẹ́yìn ìlú ọ̀padà lẹ́yìn. وكفى بربك هاديا ونصيرا. Èmi Ọlọ́run bẹ pẹ̀lú wa nẹ́bí. Bí mo bá bẹ pẹ̀lú rẹ̀ mo ní kí ọ lẹ̀. Bí mo bá wà pẹ̀lú rẹ̀ táwọn èèyàn fi Kùránì ẹ̀ náwó yìí ọ̀dà. Ẹ̀yin Jáfà jẹ̀dọ̀ wọn ẹgbà tẹ́ bá máa ṣàjọ̀dún Al-Qur'an. جمعية فضل القرآن. Ibẹ̀ lẹ́yìn ilẹ̀ jẹ́ ẹgbẹ́ tó jẹ́ fọ́dílòlò Al-Qur'an. Ẹfẹ́ fi hàn bọ́lá Kùránì sí tó. Allah. Ṣé jọ́mẹ́jọ tẹ̀ ń kí yẹn lọ́wọ́ fi hàn bọ́lá Kùránì tó bẹ́. Wọ́n ké Kùránì lẹ́ẹ̀kan èèyàn mélòó owó rẹ̀. Àwọn obìnrin ó ti ẹ̀ dìde tí wọ́n bọ́ bá dọjọ́ àríkẹ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìyàwó rẹ̀ ọ̀pọ̀ wọ àlìjánnà. kí ló dé sá. Ṣé rádaràdà tọkùnrin dáwọ́ iná rẹ̀ wà bẹ́ẹ̀? إن قومي اتخذوا هذا القرآن مهجورا. Ànábì ni wọ́n ń sá fún Kùránì ní o. إن قومي اتخذوا هذا القرآن مهجورا. Ọlá wo ní bẹ ní Mákà? Ọlá wo ní bẹ ní Màdínà?
ọláwo ní bẹ ní gbogbo Mamlakatul Arabiyyah Saudiya ọláwo ní bẹ fún ẹ tí a fi ń fẹ́ wò ọ̀nà Kùránì. Allahu Akbar. Sì ẹ̀yìn ẹ̀tọ́ Kùránì sí kẹ́ ẹ máa fẹ́ wò ní ọlá. Lábẹ́ bẹ́ẹ̀ bàbá ẹ jẹ́ àsanwó Kùránì báyìí. Owó Kùránì náà lásán ní. Látọ̀dọ̀ Khalifa. Mo fẹ́ máa àwọn tọ́lọ̀ fún rẹ̀ sọ pé Wakadhalika. Ó ṣe rí náà nìyẹn. Ja'alna likulli nabiyyin aduwwan minal mujrimin. A máa gbọ́ fígọ̀ tó kàlùkù fẹ́ fílẹ̀ fún Kùránì. Bọ́ọ̀ bá wá yọ̀ ọ̀tá. Bàbá wa Khalifa ni lónìí. Bọ́ọ̀ bá ya ọ̀tá ọlọ́run tọ́ ẹ̀tọ́ lọ́run rárá. Má débi rọ́bà. Bàbá wa Khalifa 5,000 naira owó Kùránì. Bàbá wa Ṣáàmà ló lágọ̀ bẹ̀rẹ̀. Khalifa ló ti mú 5,000. Gbogbo wa náà ilẹ̀ Bàbá wa Baálẹ̀ àwọn náà ti mú owó wa. Bàbá wa Kábíyèsí Bàbá Kábíyèsí bàbá 10,000 naira. wọ́n bu owó yẹn ní gbogbo lọ́wọ́. jọ̀mọ́ lẹ́ẹ̀kan náà káwọn náà. Bàbá wa Chairman local government. Kùránì lẹ́ ń jẹ́ o. Kùránì ni o. Bẹ́ẹ̀ bá fẹ́ kọ́lọ́ Allahu Akbar 50,000 naira. Bàbá wa Chairman. Gbogbo ẹ̀yin àfáà Gbogbo wa káyìdé gbogbo àwa mísánà. Sọ pé fi Kùránì bá mi gbọ́, Allah fi Kùránì bá mi gbọ́, Allah fi Kùránì bá mi gbọ́, fi Kùránì bá mi gbọ́, àmín. Bùkátà mi pọ̀ lápọ̀jù, fi Kùránì bá mi gbọ́, Allah fi Kùránì bá mi gbọ́, Allah fi Kùránì bá mi gbọ́. Olúwa bùkátà mi pọ̀ lápọ̀jù, fi Kùránì bá mi gbọ́. Olúwa fi Kùránì bá mi gbọ́, Allah fi Kùránì bá mi gbọ́. Olúwa bùkátà mi pọ̀ lápọ̀jù, fi Kùránì bá mi gbọ́. Olúwa bùkátà mi pọ̀ lápọ̀jù, fi Kùránì bá mi gbọ́. Allah bùkátà mi pọ̀ lápọ̀jù, fi Kùránì bá mi gbọ́. Olúwa fi Kùránì bá mi gbọ́. Allah fi Kùránì bá mi gbọ́. Bùkátà mi pọ̀ lápọ̀jù, fi Kùránì bá mi gbọ́. Subhana man yarani wa yasma'u kalami wa ya'rifu makani thumma la tasani. Allah fi Kùránì bá mi gbọ́. Allah fi Kùránì bá mi gbọ́. Bùkátà mi pọ̀ lápọ̀jù, fi Kùránì bá mi gbọ́. Bùkátà mi pọ̀ lápọ̀jù, fi Kùránì bá mi gbọ́. Allah fi Kùránì bá mi gbọ́. Allah fi Kùránì bá mi gbọ́. Bùkátà mi pọ̀ lápọ̀jù, fi Kùránì bá mi gbọ́. Tọ́ ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. Pariwo ẹ̀kọ́ gbọ́wọ́ rẹ méjèèjì sókè. Allahu Akbar. Ilẹ̀ jẹ́ àjòkó. Wọ́n tó kọ́ kalẹ̀ sí ibà. Wọ́n ní wá sí àgbáyé náà. Ẹ jókòó. Bàbá Khalifa. Mo kí gbogbo ìjọ Jáfà. Lápapọ̀. Mo kí àwọn àlùfáà. Àwọn àfáà. Mo kí àwọn aláṣẹ. Mo kí the president of this society. The Àánú president. Ọlọ́run kó máa bá yín gbé. Àmín. Mo kí àwọn tẹ́ẹ̀jọ́ ń ṣèjọba. Náà. Ọlọ́run ní kí ó dàrú mọ́ yín lọ́wọ́. Àmín. Ọlọ́run wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Kí Khalifa. Ọlọ́run jẹ́ kí apá rẹ̀ ọ̀ka. Àmín. Ọlọ́run jẹ́
japa rẹ̀ ọ̀ka. Àmín. Ọlọ́run japa rẹ̀ ọ̀ka. Àmín. Lórí pé èèyàn bá kàkà tán èyí mọ̀ pé kìnní kan tóbi òun ni ti bàbá wa tó lẹ́gbẹ́ yìí lẹ̀. Bàbá ti gbé gbogbo ẹgbẹ́ mi. Wọn ọ̀ká kún pé iṣẹ́ ńlá kan làwọn ṣe. Ṣùgbọ́n lójú Khalifa ní ìsìn ó ní mo ṣe ṣe pẹ̀lú àwọn jàmá yìí. Ojú wọn mà ju tèmi lọ. Ẹsẹ̀ wọn mà ju tèmi lọ. Nọ́lẹ́jì wọn èyí máa tẹgbẹ́ tèmi. Àmọ́ náà wọ́n bá wọn gbé. Máa ọba tí bẹ́ẹ̀dá gbé jọba ògbé. Àmín. Kò ní ṣubú o. Àmín. Kò ní sísọ o. Àmín. Kò ní síwé o. Àmín. Ọlá Nàbí wa Muhammad. Sallallahu alayhi wa Gbogbo àwọn tó sallam. wá ń jẹ́ àbúrò lẹ́yìn fún ọ. Àfáà ní gbogbo àwọn náà. Ọlọ́run ní sọ ìdọ̀tá ara yín. Àmín. Ọlọ́run ní sọ ìdọ̀tá ara yín. Àmín. Ọlá Nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Hawla. Wala quwwata illa billahi al-aliyyil azim. Mo wá padà lọ sọ́dọ̀ kábíyèsí onírètí ọ̀fún ìrètí. Náà. Ẹ bá mi pariwo sí wí bẹ́ẹ̀ dáadáa. Wí bẹ́ẹ̀ dáadáa. Ọlọ́nkọ́ wọlá Nábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Kábíyèsí onírètí. Alhaji wa tó jẹ́ pé wọ́n ń jẹ́wọ́ orúkọ wọn Abdulgani ní a bá pè yẹn ní Abdulgani yìí tẹ́wù rẹ̀ bá ya léjìká ẹ sọ fún un pé orúkọ tó yẹ wọ́n sọ kọ́ ni wọ́n sọ bí Abdulgani yìí kan bá ń lo fìlà àgbó ẹ sọ fún un pé kìí so orúkọ tó yẹ kí wọ́n sọ nù. Wọ́n ṣe mistake. Bọ́ bá ń lo bàtà tí bàtà fi wá rí pé ó mú tẹ ẹ̀gbẹ́ báyìí bí bá ń rìn lọ ẹ sọ fún un kó kọ rẹ̀ kọ́ yẹn ní Lawhil Mahfuz. Ṣùgbọ́n bàbá wa yìí ó kọ wọn tọ́lọ̀ ń sọ wọn náà lọ sọ wọn. Allahu Akbar. Alhaji wa Abdulgani Olúṣẹ́gun Orúkọ yà. Onírètí. ẹ̀ẹ̀ní kan wàhálà. Àmín. Ẹ̀ẹ̀ní kan wàhálà. Àmín. Ẹ̀ẹ̀ní kan wàhálà. Àmín. Gbogbo ọjọ́ ńlọrọ̀ yín bẹ nínú àdúrà. Tọ̀. Nígbà táwọn jáfà kí wá bá mi pé àwọn fẹ́ lọ sọ́dọ̀ Onírètí. bàbá kábíyèsí ọ̀rẹ́ yín ẹ onírètí mo ní ẹ lọ bẹ àwọn ògbé bùkátà kankan dání jọ ọ̀rọ̀ Ọlọ́run lọ. Ọ̀rọ̀ Ọlọ́run ni a gbé dání. Mo lè sọ fún yín ní gbangba ń bí lénìí pé gbogbo ń tà ní jáfà ta fi ń rí sí Ọlọ́run yìí ṣe látara onírètí ni. Allahu Akbar. Ẹ pariwo Ọlọ́run. Allahu Akbar. Àwọn ni wọ́n ràn wá lọ́wọ́ tá a fi rí gbogbo ń tà ń ṣe yìí ṣe. Onísábàbí dáadáa. Àwọn èé ṣe wàláyé Mákà láti pàdé. Wọ́n rí mi mọ̀ bẹ́rẹ̀ kan sọ̀rọ̀ ní abáwá bá mi pé ẹ̀dàkùn sẹ́yìn ilẹ̀ jẹ́ báyìí mo lé mi náà ni. Wọ́n kọ́ ọ́bà kò jọ náà wọ́n fún mi ní $500. Mo wá wo $500 pé iye tí àwọn alálàájì ni wọ́n máa mú lọ́wọ́ náà ni. Bẹ́ẹ̀ni. Ṣé aláàjì yìí ṣé wọ́n èé sí gbígbà wọ́n ní kábíyèsí ni wọ́n wá gbádá o. Wọ́n yìí wọ̀ ọ́ tẹ́lẹ̀. Jàlámí àná ń pọ̀. Bí wọn ọba ti wọ jàlámí àkàn pé bí ìtàwọn oní kìíní báyìí àwọn tó ń kiri ìgboro kiri. Wọn ọba ti wọ jàlámí àyẹ̀kùn ó sì wọ sẹ́ẹ̀tì àti trouser. Bẹ́ẹ̀ni. Wọ́n fún bàbá ní $500. Mo wá wo òjò náà pé. Wọ́n sì fẹ́ mi ajá nísìn náà $100. Nígbà náà. Nígbà wọn wá ń padà bọ̀ òjò náà wá ní. Bóò ni mo ṣe máa rí yín, bóò ni mo ṣe lè dọ́dọ̀ yín. Wàláhì wọ́n padà dọ́dọ̀ mi. Ìròyìn pọ̀ bí yẹn. Tọ̀. Pé ọjọ́ ti Ẹja máa ṣàlùmọ́ ìjà. wọ́n
wọ́n ń bẹ lórí ìṣesí kan náà láti gbà náà títí di ìsìn. Onírètí ò sì lè máa lọ sí umura lẹ́ẹ̀mẹ́ta lọ́dún, wọn ò sì lè máa lọ ájì kàkà. Àwọn tán sínú ọ̀rọ̀ kan ẹgbẹ́ ẹ lọ Lẹ́kì ni, ẹ lọ sí Lẹ́kì, ẹ lọ sí Ẹlẹ́kọ̀ọ́ ní Lẹ́kì, kẹ́ ẹ lọ wo mọ́sálásí tí a ń gbé kalẹ̀ fọ́lọ́. Bọ́ọ̀bá lọ kí máa ń bẹ̀ níjọ́ kan, bọ́ọ̀mọ̀ pé bọ́ọ̀bá ti ń bọ̀ lé búrẹ́dì kan ń bẹ̀ tí ó ga tó báyìí, ọgbọ́dọ̀ gbà kú mọ́sálásí yìí. Bẹ́ẹ̀rù ti kúrò ọ̀pọ̀ tó níbẹ̀ ní Dangote ti ń kírun. Bẹ́ẹ̀ni. Onírèké nìyẹn. Bẹ́ẹ̀ sì lè gbé wọn dé nígbà ilé ní wà láì bọ́bá ìlú pẹ́. Torí pé bẹ́ẹ̀ ṣe gbé ẹlé bí nísìnyí, gbogbo tó kù tí wọ́n máa jáde lọ́dọ̀ wọn ni pé wọ́n máa béèrè kó o lẹ́sẹ̀ gbé sí. Kí ni tó ń lọ bẹ́ẹ̀? Ṣé ẹ̀fọ̀rọ̀ ìsìláàmù ṣe yẹ̀yẹ́ dáwọn abẹ́rẹ̀ nù tí a fẹ́ máa wádìí nìyẹn. Ọlọ́pọ̀ wọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Àbá onírèké Alhaji Abdulgani Olúṣẹ́gun Awókọ̀yà ẹni mayà. Àmín. Ẹni mọ̀sí. Àmín. Ẹni máa padà sí ìgboro. Àmín. Ọlọ́run ní bàyín ló jẹ́. Àmín. Ọlọ́run máa dùn inú ni. Àmín. Ọlá àti tóbi Ànábì Muhammad. Lè wà sọ́jà. Àbí Ọlọ́run ẹ ti dá ìsìláàmù mọ̀. Ẹ dá máa pọ̀. Ẹ máa púpọ̀. Ẹ máa púpọ̀. Inú ẹni tí mo fọwọ́ gbáyà arú ẹ̀ fún òun náà ní ọ̀rọ̀ tí bí èèyàn bá jọba nígbàtẹ́ ti jọba ẹ̀ tí wá bá ní pẹ́tọ̀ ẹ̀dàkùn aláàjì sí èèyàn lè jọba ní o ní ẹjẹ́ yóò tún lù sí ẹ̀kọ́ àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nípa Islam ìbẹ́yìn lọ́ba wàláhì ẹ̀sì débẹ̀ náà ẹ̀kọ́ àwọn èèyàn ẹ̀yìn lẹ́jẹ́ wọn dá síláàmù mọ̀ ní gbogbo àdúgbò yẹn fún ìgbésẹ̀ ẹ̀yìn àbí Ọlọ́run ẹ̀ẹ̀ni parẹ́ máa yí lára. Àmín. Ẹ̀ẹ̀ni parẹ́ máa yí lára. Àmín. Ẹ bá mi sa dámúnà sára kan fún bàbá wa náà kọ́lọ̀kọ́ wọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. ìlú tí wọ́n jọba sí ọlọ́mọdé ó túnmọ́ wọn lórí. Àmín. Báwọn aráàlú náà ti ń ròyìn wọn ní gbogbo ìgbà abẹ̀wọ̀ Ọlọ́run afitóbi rẹ̀ bẹ̀ ọ́ gbogbo tí kábíyèsí tó ń dà láníyàn fún wa náà lù náà lọ mọ́sàfàfà wọn ká. Àmín. Ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. sẹ́ńtà wọn tó wá wà ní Ẹlẹ́kọ̀ọ́ léèyàn bá lọ ọbẹ̀ mo rò pé mo fẹ́ láìpẹ́ mo sàlẹ́sílẹ̀tì fún pé léèyàn bá gba aláyìn àwọn akọjá yóò gbogbo ọ̀fẹ́ lọ́rọ̀ pẹ̀lú Dangote wọ́n jọ Ọlọ́run dé orí bẹ́ẹ̀. yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ èmi ò gbé ẹkú mọ́tò lọ bẹ̀ wọ́n bẹ́ẹ̀ bá gba bẹ̀ kọjá Torí kábíyèsí gangan àwọn náà ń rí epo ní o. bẹ́ẹ̀ bá gba ilẹ̀ kọjá ni mo wí o. Ẹ bá mi sàlámẹ̀sẹ̀ ẹ̀ fún bàbá wa yìí. Bismillahirrahmanirrahim. Wa rafa'na laka dhikra. 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 Alam nashrah laka sadra. Wa wada'na anka wizra. Alladhi anqadha dhahra. Wa rafa'na laka dhikra. Fa inna ma'al usri yusra. Inna ma'al usri yusra. Fa idha faragta fansab. Wa ila rabbika farghab. Amin. Ọlọ́run yóò rí bẹ́ẹ̀ fún wọn bẹ́ẹ̀. Amin. Ó sì rí bẹ́ẹ̀ fáwọn náà. Kábíyèsí mo kí
kí mo kí ọlọ́run ní gba orí ìwúfò lọ́wọ́ yìí o ẹ máa rí sí ni o la hawla wala quwwata illa billahi al-azim. bàbá wa baálẹ̀ dada yóò ní bàjẹ́ dada yóò ní bàjẹ́ nígbà yìí ẹ̀yin lánàá ẹ̀yin náà ní lónìí tó bá dọ̀la ní fi ń sàwọ́tì la hawla wala quwwata illa billahi The honorable chairman of this local government. chairman of this local government Ṣómólú local government. kò ní burú fún yín Àmín. ẹ̀ẹ́rì sí o Àmín. ẹ̀ẹ́rì sí o Àmín. ẹ̀ẹ́rì sí o Àmín. ẹ ò mọ bí wọ́n sọ fún yín lọ́dọọdún tá a bá wà ní báyìí chairman Wọ́n fẹ́ ṣòfófó kan fún yín sà. Allah. tọ́ chairman ara nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ máa ṣe wọ́n ti sọ fún mi ẹ ti ṣe ètí jẹ́ pẹ́yìn wà ní atọ́nisọ́nà nìyí Allahu Akbar. ẹ̀tọ́ wọn sọ́nà àgbọ̀rọ̀ máa náà sí ẹ̀ gbogbo dẹ́yìn mùsùlùmí máa fi pamọ́ kọ́rẹ́jì àwọn ẹnìkan kí wọ́n ṣerú ẹ̀ wọ́n ní màálù táwọn pa ní Jáfà lẹ́yìn chairman ló gbé ránṣẹ́ Allahu Akbar. sẹ́wọ̀n pé chairman ló mọ ìyá Kùránì nìyẹn Wallahi. ebi wọ́n ẹgbẹ́ Kùránì wọ́n pè Àbí? agbọ́dọ̀ mọ́rú sàrà tá a ṣe ń bẹ àbí bí chairman ń dẹ̀ ṣe wáyìí náà lẹ́nìí mo mọ̀ pé tí ó bọ̀ ọ́ lẹ̀ látara chairman ń bí ẹ̀rọ gbọ́dọ̀ bá Jáfà kì í Allah. torí bí ọba jẹ́ pé yóò gbé nǹkan ńlá kalẹ̀ kò ní sọ pé kẹ́nìkan wá pàdé o bàbá tó wá pàdé rẹ̀ yìí wọ́n ní ó wá jókòó ń bẹ̀ ó ní rárá ẹjọ́ rẹ̀ mi ò dé bọ́ bá dé tó gorí àga ìlú náà gorí àga Allahu Akbar. ìyẹn jáde pé yìí ń ṣe dáadáa ẹ tún ń fa àwọn èèyàn sí dáadáa ẹ ní máa padà ṣe burú. Àmín. èyí tí ẹ ń ṣe lọ́wọ́ yìí pẹ̀lú òkú ọlọ́ ẹ ní tẹ́ḿbẹ̀ Àmín. ẹ ní tíńbẹ̀ Àmín. ẹ ní kábùkù ńbẹ̀ Àmín. Ànábì wa Muhammad. Orí tọ́wọ́ ìbàbà kó má parẹ́. èyí tó pọ̀ lọ́nà Àtẹ̀yìn tó ń bọ̀ lọ́nà tí ẹ dé. Bẹ́ẹ̀ni o. Rabbul alamin ọba tó ní ọlọ́dà kó má fàwé ẹ̀yà. Ọlọ́dà kó má fàwé ẹ̀yà. bẹ́ẹ̀ bá ṣe chairman local government ibi ìná Eh. tẹ́ẹ̀rí pé ibi tí wọ́n ń pè ní chairman mo ti jẹ́ mo sì maintain gbogbo sándàdì mi dáadáa wọn bára mi jẹ́ ọlọ́run fúnra rẹ̀ tó dá mi ò sì bà mí jẹ́ ẹ̀yin náà ńlá Àbújá Insha Allah. Òkè ló kàn. Ẹ bá a ṣàmì ẹ̀. Ẹ ṣe lẹ́ẹ̀kan sí. Àmín. La hawla. Wala quwwata illa billahi al-aliyyil ẹjọ́ azim. kù chairman Láwo. ọ̀rẹ́ yín ọ̀rẹ́ dáadáa ọ̀rẹ́ àlùbáríkà ni Ọ̀rẹ́ tó lóyè àjọ. dáadáa yóò ní bàjẹ́ o Àmín. dáadáa yóò ní bàjẹ́ o Àmín. dáadáa yóò ní bàjẹ́ o Àmín. ẹni pa àáfàá Wọ́n láàfá wọn làwọn jẹ́. Allah. Allahu Akbar. láàbù àkùbà dáadáa yóò ní bàjẹ́. Àmín. Àwọn ajá náà sì ní kí chairman. Wọ́n láwọn ọ̀rọ̀ yìí rán mi sí. Tọ́ àmọ́ rẹ̀ tí Ọlọ́run ní yóò bàjẹ́. Àmín. Àwọn mẹ́tẹ̀lá. Masha Allah. Allah. Tọ́ àdúgbò fọ́lọ́ ọlọ́run jẹ́ àwọn irú àwọn èèyàn báyìí yàn sí kò. Àmín. Bá ti rí wọn yàn sí kò ẹnu ká máa béèrè lọ́wọ́ wọn ní bí ọlọ́wọ́ chapter báyìí náà Kùránì kọ́ wáyà báyìí. Ṣé wọ́n máa ń ṣe bó ṣe ń ṣe yìí? Dáadáa yóò ní bàjẹ́. Àmín. Ẹ ní ṣíṣe o. Àmín. Tọ́ mo wá kí ẹ̀yin ìyá wa. Ó yá wa. Àdúrà ẹ̀yọ kan ni mo ṣe fún yín. Ẹ ṣe àmì ilé ẹ̀bẹ̀ta kí n tó ṣe yín. Ọ̀yá o. Ó dé ní. Ó dé jì. Ó dé mẹ́ta. Tọ́ àdúrà náà ni pé ẹ jèrè àwọn ọmọ yín. Àmín. Ẹ jèrè àwọn ọmọ yín. Ẹ jèrè àwọn ọmọ yín. Àmín. Wàhálà yín ò ní
já sásán. Àmín. Wàhálà yín ò ní já sásán. Àmín. Wọ́n láti tóbi ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Wàhálà yín ò ní já sásán. Àmín. Wàhálà yín ò ní já sásán. Àmín. Wala la hawla. Wala quwwata illa billahi al-aliyyil azim. Náà. Wọ́n ní àwọn àsíwájú bàbá àwọn náà wà láàrin wa. Ìyàwó bàbá náà wà ní ìlòkò bí dáadáa yóò ní bàjẹ́. Àmín. Ní máa padà sí ewu. Àmín. Àánú ọlọ́run ọmọ adé báyìí. Àmín. Ọlánàbí wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ọjà tọ́lọ́ ń dá fún ẹ̀yin pẹ̀lú àlájà pẹ̀lú òkú ọlọ́run nà kalẹ́ o. Àmín. Nàjà náà kalẹ́ o. Àmín. La hawla Wala wala. quwwata illa billahi al-aliyyil azim. Àwọn nǹkan tí a máa ṣe níbí lónìí ẹ̀ ní bínú bá a níbò míì lọ kìí sọ̀dọ̀ Jafar láti kánjú ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe ní táìm a gbọ́dọ̀ mọ́ sọ táìm ẹ̀rí kíní tó wà níbí ẹ bá mi pé Alhaji Habibullah Alhaji Habibullah ti Jafar wọ́n ní kẹ́ máa bọ̀ wá. kí pírẹsidẹ́ntì ọmọ àbọ̀. Náà. Kama tadinu tuda. Wa kama ta'mal tujza. Wa kama tazra'u tahsud. Ẹ fetílẹ̀ kẹ́ gbọ́ tí mo fẹ́ sọ. Àwọn Christian ṣáptà kan wà ní Bíbélì wọn wọ́n pè ní orin Dáfídì. Dáfídì tí wọ́n rí fáà sí Ànábì Dáúdà ní o. Alayhi salatu wa salam. Wọ́n wá ní orin Dáfídì. Allah. Bí n pé wọ́n fẹ́ràn orin kíkọ ni wọ́n fi pè ní orin Dáfídì. Dáfídì ọ̀kọrin o. Ànábì Dáúdà ọ̀kọrin o. Kò sí ànábì Ọlọ́run kan tó kọrin. Kìí ṣe olórin. Tí wọ́n sọ lórí lọ́dọ̀ Ànábì Dáúdà ní ọwọ́ gbólóhùn rẹ̀ mẹ́ta. Ẹ̀kọ́ mẹ́ta. Kama tadinu tudan. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Wa kama ta'malu tujza. Ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Wa kama tazra'u tahsud. Òwe ni o. Ànábì Dáúdà ní ẹ máa lọ túmọ̀ rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ní làákà. Ó lọ ṣẹlẹ̀ lónìí o. Wọ́n máa bàbá wa Babátúndé Mustapha. Rahimahullah. Radiyallahu anhu. Rahmatullah. Wọ́n máa lẹ́yìn tá a mọ́ra Áàdì Habibullah yìí ó wà ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ mọ́lé mi ni mo fi wá síbí ọmọ mi kan náà lọ́mọ sábà mi orí jẹ́ ọmọ bí ọmọ nìyẹn jẹ́ sí mi ó sì jọ ọmọ tí Islam rọ̀ lọ́rùn wọ́n á rí bí ẹ̀sìn rọ̀ lọ́rùn ó wá bá mi jọ yẹn pé bàbá àwọn ẹgbẹ́ kan wọ́n pera wọn ní olóníkùránì léwu wọ́n wá ń wádìí yín nígbà wọ́n wá sọ̀rọ̀ yín mo wá ní bàbá mi ni wọ́n bá jẹ́ bàbá rẹ̀ ó lérò pé o lè bá wa pè wọ́n kí wọ́n wá ṣe fún wa ó lóun ti fi ọwọ́ gbáyà wọ́n gbọ́dọ̀ lọ́rọ̀ bàbá mi kí rìkwẹ́sì fún torí bá fún ọmọ fún mi ọmọ náà ń sọ fún mi bí mo ṣe ń sọ ọwọ́ adọ́dọ̀ mi sọ rẹ̀ àwọn wá ní àwọn tó wù ó ní wọ́n wà ní gbogbo wọ́n wà ó ní wọ́n wà sọ́kọ́
bẹ̀lẹ́ kò gbogbo àmì ìgbúrò wọn rá wà mọ̀sáwà sàdéhùn fún pẹ̀lú ògbò lọ ìgbà ó ní a fẹ́ sí ọsọ ìgbà ní ọlọ́mbà wà sí mo sì máa wà lẹ́kọ̀ọ́ gbà yìí wọ́n bá wọ́n sí ọmọ náà mi ìrùkó lòdù ọdún mẹ́ta lọ lẹ́yìn náà tó náà bọ́ sáàkì àwọn Allahu Akbar. ẹbá mi ṣe kúrò wà láàrùn fún Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. mo wá síbí fún lẹ́jọ́ àkọ́kọ́ mo rí gbogbo àpọ́nlé tí bàbá wa Babátúndé Mustapha tí wọ́n ṣe fún mi mo rí ìjókòó àwọn obìnrin jọ náà ó wú mi lórí bí èrò ṣe pọ̀ tó ń jọ náà ti ta gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ mọ́tálásí orí òkè bí ó kún ní bám wọ́n láì ọgbà ìwò kankan mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú wọn mo ti sọ̀rọ̀ 2 hours mo ṣe jókòó lọ́lẹ̀ Assalamu alaikum warahmatullahi wabarakatuh ẹ̀yọ̀ dá mi o bàbá tó lé wá ní àníyọ̀ dá inú wa ti wà láyé náà tó jọ mẹ́ta àríwú ti yí rí nígbàtẹ́ yí wá ẹ̀gbà kọ́kọ̀ lọ́wọ́ a gbọ́dọ̀ sí lálejò máa sọ fún bàbá tó lé jìnà mọ́ ọ̀fà lè jù bẹ́ẹ̀ bá gbọ́ tó mọ́ wà ní London ará London kọ́lọ́ sanwó tíkẹ́ẹ̀tì mi fúnra mi mọ́ lọ ẹni ìwé àtẹ́bá ti gbúrò àwọn àdúgbò mọ́ wà níbẹ̀ lágbàáyé èmi fúnra mi ní mọ́ lọ mi ò béèrè owó kankan lọ́wọ́ ẹni bọ̀dù torí bí bá béèrè owó àbùkù ọwọ́ àbẹ́ wọn ní bí bàbá ń lẹ̀ ṣe rí àbẹ́rí kó wá kú wa ní ọ̀rọ̀ tó dénú Al-Kùránì tí bàbá yín sọ bí lónìí ẹnì kankan ò lè sọ pé mo ṣe sọ àkíjẹ́ wo bí mo bá lọ náà ni mo ti bá wọn sọ rẹ̀ mo ti gbọ́rọ̀ yín wọn kí n tó débẹ̀ ọ̀rọ̀ wọn ni mo fi ṣe wáàsí oníkàgbọ́ máa bínú lọlé máa bínú lọlé kí n tẹ́mi pẹ̀lú ẹ̀ àátọ́ pàdé ni ìjọ ẹ̀ bàbá wa Babátúndé ibi náà ni wọ́n ti jókòó tì mí omi wá ń bọ́ lójú wọn mú ní àhà alájẹ́ ẹ̀ mọ́wọ́ rí ìjọ náà wá ní gbogbo jàmá ẹjẹ́ wá owó epo mọ́tò bàbá ni wọ́n fi sí wá lálejò ìjọ náà àwọn ń bá àbọ̀ ẹni tí mo wá rí tí máa ṣe gbogbo lè mi nì tó bá pè mí ní ṣe pé mọ́ bọ̀ lọ́dà bàbá wà láàyè bí bá máa sọ̀rọ̀ ẹ̀ látorí òkè ilé ìbá ìwọ̀n ni máa rí kò sì bá ọ̀rọ̀ ara rẹ̀ wá rí ọ̀rọ̀ ti jáfà nìyẹn ẹ̀dàpọ̀ ẹgbà wá ní mọ̀ tàbá sí báyìí bọ̀ tàbá sí báyìí bọ̀ tàbá sí báyìí bọ̀ o pẹ̀lú at least about 3 presidents o ní ẹ̀sìn jọ wá sí ilé ìlú bàbá yìí náà president former president wọ́n lè jáde man amila salihan falinafsihi wa man asaa fa'alayha وما ربك بظلام lil'abid. Màmá wa náà wà lára wọn. ìyá àjáfà Tí wọ́n wà lẹ́yìn mi. ìyá àjáfà ẹni tẹ́lẹ̀ èrí ọmọ ọkọ̀ ìyá àjáfà Ìyá Jáfà kìnnú. ìyá àjáfà kìí ìyá àjáfà kìí lójú ayé Babátúndé wàláhì wọ́n ṣe bàbá alájọ Babátúndé ròyìn màmá ìjọ kan mú yà nítọ̀ ọlọ́run ní ṣe èèyàn bẹ́ẹ̀ Allah. Man amila salihan falinafsihi. ẹni ó bá ṣe dáadé ó ṣe mórí ara rẹ̀ Falinafsihi. wọ́n náà sá àwọn àlẹ́ ìyàbọ̀ bá ṣe sá fún ìwọ náà lóòrùn nǹkan rẹ̀ Wa ma rabbuka bidhallamin lil'abid.
ara lé èso ọmọ èso ayá jẹ. èso ọyà jẹ o. Àbá Èkìtì inú wa yìí. Èkìtì bá wa sọ. Ẹ jẹ́ kí a wo ìgbà tí wàhálà Jáfà kìí ti bẹ̀rẹ̀ pé a fẹ́ ṣe tọ́lọ́. Wàláhì Habibullah mi ò rí rú èèyàn méjì ẹ̀. Bí bá kó mo fẹ́ finalize kàmá tẹ̀lé inú tó dáná wá kàmá tà mọ́. Tí Dáúdà sọ́jọ́ náà ká máa finalize gbé. Ó ní kàmá tẹ̀lé. Kàmá tẹ̀lé inú tó dáná. Bẹ́ẹ̀ bá ṣe jẹ gbèsè lẹ́ẹ̀sì san. Bẹ́ẹ̀ni. Wákàmá tà Àmàlù tó jìsà. tẹ́ ẹ bá sì ṣe lẹ́gbèsè. Wákàmá Tọ́sàrù tàṣù. tẹ́ ẹ bá sì gbìn ó náà lẹ́ka o. Òwe mẹ́tẹ̀ẹ̀ta yẹn bí bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ a lè má kúrò mílẹ̀. A ní lọ sí tọ́pìkì. Wọ́n kàn fi sọ̀rọ̀ ni. Oníkàlùkù ṣe dáadáa. Ṣé dáadáa? Ṣe dáadáa. Ṣe dáadáa. Èmi ni mo wà ní Jáfà bí ọba sí mi ọkùn olè lọ́mẹ̀ ọbẹ̀ bẹ́ẹ̀ ni o ọbẹ̀ bẹ́ẹ̀ ni o ojú ayé rẹ̀ gan wọ́n gbà ọ̀dà nù. Òun bẹ́ẹ̀ là ń pè é bẹ̀rù Ọlọ́run. Òun bẹ́ẹ̀ là ń pè é bẹ̀rù Ọlọ́run. Bó bá ti sí níbẹ̀ máa àwọn pẹ̀lú mi hàn. Òun bẹ́ẹ̀ là ń pè é bẹ̀rù Ọlọ́run. Ajá bí Àbíkúlà. o ní jẹ́ kí ọba olójijì Tọ̀. Allahu Akbar. tó ń ṣe ní ọmọ ṣe lọ. Man fa'ala khairan fa khairan jazaa. Man fa'ala khairan fa khairan jazaa. Man fa'ala sharran fa sharran jazaa. Ẹni bá Àwárí yóò gbẹ̀san ìwà rere. Ẹni bá Àwárí yóò gbẹ̀san ìwà rere. Ẹni máa hùwà bí yóò gbẹ̀san rẹ̀ kó tó kú. Man fa'ala khairan fa khairan jazaa. Man fa'ala khairan fa khairan jazaa. Man fa'ala sharran fa sharran jazaa. bẹ́ẹ̀ ni a bá gbé mo fẹ́ kọ́ lọ́mọ orí mi àwọn èèyàn ó rí. dáwọn èèyàn náà rí ọ. وقل اعملوا Fasayara Allahu wa فسيرى الله عملكم ورسوله Masha Allah. والمؤمنون Jalla mala. وستردون إلى عالم الغيب والشهادة وينبئكم بما كنتم تعملون. Kábíyèsí onírèké. Kábíyèsí o. Ẹ dákun, ẹ dìde. Ẹ bá mi gbé àwọ́ọ̀dù yìí fún Aláàjì Àbíkú. Allahu Akbar. Ẹ pariwo Ọlọ́run rárá. Ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ wá sí. Àmọ́ Ṣé nínú méjèèjì ẹ̀sán àké adá lórí ọmọ? Aláàjì Àbíkú kò gbọ́dọ̀ má pa ọ́ lẹ́kún. Àmọ́ Ṣùgbọ́n tó ṣe àyè rí. Àwọn èèyàn rí. Ọlọ́run náà wá rí. Gbogbo Láyọ̀ Ọlọ́run rí. gbogbo bẹ́ẹ̀ ṣe ń dààmú lọ́wọ́ padà. Àwọn èèyàn rí. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló kí ń súnlé Tàbí lórí ẹ̀kẹ́. orí ti dábọ̀ Ó náà lọ́wọ́. àìmọye ìgbà ló nà fún máa ń mú wọn tí wọ́n máa jẹ gálà àti làbàṣẹ́rà.
nínú ọdọ ọ̀pọ̀. nínú ọdọ. ẹ bá ní gbé lọ́wọ́. ẹ gbélé wọn lọ́wọ́. ẹ̀san nìyẹn o. ẹ̀san. fàjàzá bímá sọ̀kàrú jannata wà harira jannata wà harira. kábíyèsí olóyèdè ẹ̀sọ́ gbólóhùn kan fún un wọ́n ṣe ìtawà wò ní pé kọ́mọ yìí sí. Allahu Akbar. Àmín. ẹ̀sìn àmín. 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 wọ́n lọ́nà odò tì yín ọlọ́run ní fi yín lẹ̀. láyé àbí oríire rẹ̀ ò ní dorí burú. àmín. oríire rẹ̀ ò ní dorí burú. àmín. ẹgbẹ́ ìlú rírì rẹ̀ Babátúndé sọ̀rọ̀ tó pọ̀ kí wọ́n tó lọ láàmú kí wọ́n dìde lọ. lọ́kàkúrọ̀. Wàláhì wọ́n sọ̀rọ̀ tó pọ̀ ẹnìkan tó wà nínú yín pupa báyìí àti former president wọ́n ròyìn wọ́n ní kò sí ibi kíbi táwọn ẹni sọ fún àwọn wẹ́nìkan lọ ìwọ lọ́sọ pé ó yí sí ẹja lọ gbogbo àwọn tó wá kan ó jẹ́ kí ẹgbẹ́ ìyọ́fẹsẹ̀ múlẹ̀ lónìí ọ̀rọ̀ rí onídojúrú àmín. onídojúrú àmín. ọ̀nàjà rẹ̀ kalẹ̀ àmín. ọ̀nàjà rẹ̀ kalẹ̀ àmín. ìwọ Muhammad sallallahu alaihi wala wasallam. hawla wala quwwata. wọ́n ní kí gbogbo àwọn tá a dé lólùfẹ́ Alhaji wa Habib ká sanwó àwọ́ọ̀dù yẹn. gbogbo àwọn olólùfẹ́ wa ká máa mú wá sórí rọ́ọ̀gì mi. Gbogbo àwọn olólùfẹ́ wọn pátá wọ́n ní ká ọdún. àwọ́ọ̀dù tiẹ̀ náà ń bọ̀ wá. Ọba tí kò kádà ọba tí mi sílẹ̀. Ọba tí kò kádà ọba tí mi sílẹ̀. Ọlọ́run máa kọ́ tí ó dá lé mi lórí. Ọba tí kò kádà ọba tí mi sílẹ̀. Ọlọ́run máa kọ́ tí ó dá lé mi lórí. Ọba tí kò kádà ọba tí mi sílẹ̀. Ọlọ́run tí owó tẹ̀gbọ́ gbogbo kọ̀tà búrò. Ọba tí kọ́ kádàrá kọ́ tèmi sí rí. Ọlọ́run máa kọ́ tí ó dá lé mi lórí. Àti kọ́ kádàrá kọ́ tèmi lórí. Ọlọ́run máa kọ́ tí ó dá lé mi lórí. Ọba tí kọ́ kádàrá kọ́ tèmi sí rí. Ọlọ́run máa kọ́ tí ó dá lé mi lórí. Ọba tí kọ́ kádàrá kọ́ tèmi sí rí. Ọlọ́run tí kọ́ kádàrá kọ́ tèmi sí rí. Ọba tí kọ́ kádàrá kọ́ tèmi sí rí. Ọlọ́run máa kọ́ tí ó dá lé mi lórí. Ọba tí kọ́ kádàrá kọ́ tèmi sí rí. Ọlọ́run tí owó tẹ̀gbọ́ gbogbo kọ̀tà búrò. Ọba tí kọ́ kádàrá kọ́ tèmi sí rí. Ọlọ́run máa kọ́ tí ó dá lé mi lórí. Ọba tí kọ́ kádàrá kọ́ tèmi. adúgbò lọ́wọ́ yìí
ọlọ́run dáfún yẹn nàkálẹ̀ ìsìlámù ní kú lọ́rọ̀ yìí láàáwùlà wà láàkó wàtà إلا بالله العلي العظيم. adúpẹ́ fún yìí jásá tó láwọ́ fẹ́ adúpẹ́ lọ́wọ́ bàbá wo nírètí dáadáa yóò ní bàjẹ́ o dáadáa yóò ní ó ń kálukú múra. Ànábì wa Muhammad. ní ibo kù sí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. adúpẹ́ fọ́lọ́run jàmá. الحمد لله. ọjọ́ òní ọjọ́ ọpẹ́ ni. الحمد لله. ọjọ́ òní ọjọ́ ọpẹ́ ni. oníkálukú ti rí bí ọ̀rọ̀ ti jáde kémi ó tún tara mi ṣe bẹ́ẹ̀ni káwọn èèyàn ó tó máa bá mi tún ṣe ìwọ náà tún tara rẹ ṣe káwọn èèyàn ó tó máa ṣẹ̀ṣẹ̀ bọ́ tún ṣe ojú bẹ́ẹ̀ lọ wọn ló gbà wọ́n dùn jọ kan. ọba àdìjọ kan wọ́n wo wàhálà tiẹ̀ náà wọ́n sọ ọ́ lẹ́sàn. wọ́n sàn ọ́ lẹ́sàn. àwọn èèyàn rí gbogbo tó ń ṣe. adúpẹ́ náà ẹ̀yìn àlùfáà bí èèyàn bá sí báyìí nínú ẹgbẹ́ àwọn àfáà kan fara mọ́ tiẹ̀ àwọn kan ò sì ní fara mọ́ tiẹ̀ àwọn àfáà kan sọ pé èyí jẹ́ kí ló dé ọdẹ kankankan kí ní gẹ́gẹ́ wọn á jẹ́ ta ní wàhálà ta ní gẹ́gẹ́ àwọn tó bá jẹ́ ní ọlọ́run àwọn àfáà kò pè tọ́ tẹ̀ ń ṣe yìí ọlọ́run jẹ́ ẹlẹ́sàn rí ìgbà wájú ọlọ́run ẹ̀yin àfáà wa àdúgbò pọ̀ lọ́wọ́ yìí ọlọ́run kó bá wa san ilẹ̀ san rí àmín. ọlọ́run kó bá wa san ilẹ̀ san rí Àmín. ọlọ́run wa Muhammad sallallahu alaihi wasallam. tọ́ ẹjẹ́ apariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà Allahu akbar. ẹ̀nàwọ́ yìí méjèèjì ó kò ló pariwo ọlọ́run Allahu akbar. wíbẹ̀ lẹ́ẹ̀kan sí Allahu akbar. gbogbo wa là ní máa padà ṣe burú o Àmín. tọ́ tọ́píìkì wa tá a ní bí wọ́n mẹ́nu kàn bẹ́ẹ̀ ni Aha. igbó mímu lọ́ra ń bẹ̀. Òjúbà náà lọ. Òògùn olóró ni a pè wọ́n mú Colorado ó náà lọ́mọ ìyá drug wa àkàwá àti hà. Mọ́mọ́ àìsí máa. Pé ní gbó, Colorado ó lè yẹn ṣe máa ń lọ mú igbó. Báwo kókó máa. Tó yẹ pé igbó ń bẹ ní ojú ọ̀nà yìí títí tí èdè bá dàn sí èdè Kánò. Ẹnìkan máa wá mú pàǹtí. Allah. Adúgbò fọ́lọ̀ jàmá. Alhamdulillah. Tí wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi níwọ̀n bá sókísókí tá a sọ fúnra wa ni pé Kùránì ní Sahara fasadu fil barri wal bahri. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Sahara fasadu fil barri ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. Wọ́n bá ọ̀rọ̀ tí a bára wa sọ, ẹ̀yin ya wa, ẹ̀tẹ́ tí ilẹ̀. Torí pé díútì ní tẹ̀sí, ẹ̀ sí tó, o làwọn ọmọ fi mú gbó, yẹn fi mú kòkè, lọ́pọ̀ burúkú fi ń bẹnu agbárí wọn. Mo jẹ́ ní ìyá mi láìkí àwọn ọlọ́run bá mi kẹ́. Àmín. Mo jẹ́ yìí bàbá tó bí mi láìkí àmà ọlọ́run bá mi kẹ́ wọn. Àmín. Nígbà tá ń sọ wọn kàfé, mo bá di táì papapa tí mo wọ kóòtù. Bàbá wò mí, mú yìí. Gbogbo tó ń ṣe yìí ló dá má ṣe tẹ́ o má ṣe tẹ́ o
wọ́n tún wá pè ìyá tó bí mi pé wá bí yìí ọmọ rẹ ni mò ń bá sọ̀rọ̀ ọmọ ṣe tẹ́ o ilé ẹ̀kọ́ ni mo rán ẹ̀kọ́ ni kọ́ lọ rè é gbà wá mo ní ọgbà ẹ̀kọ́ wálé ni ilé ẹ̀kọ́ ni mo rán tí mo bá gbọ́ pé ó rìnrìn kúrin kan ọlọ́bí patí kan àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ wọ́n wá láwọn rí tó ń fọwọ́ kọ́ ọmọbìnrin kan lọ́rùn bàbá ní tí mo bá yọ ọwọ́ ń bẹ̀ ọ́ mọ̀ pé ọlọ́run yọ ọwọ́ lọ́rọ̀ rẹ̀. zọ́rọ̀ lè fasádù fìlìbárì wà lè bá árí. ìbàjẹ́ gòkè ó gbòdù. zọ́rọ̀ lè fasádù fìlìbárì wà lè bá árí. ìbàjẹ́ yìí kárí ayé pátápátá ìbáwọn àfáà kan náà wà tí wọ́n mú tí wọ́n mú tí wọ́n mú òkòkè. wọn aláwọn fi ń sa àwọn fi ń sa sẹ́ni. irú àwọn olórí burúkú ọmọ bẹ́ẹ̀ fẹ́ wọ́n ti padà nù. àwọn náà ń gérí. Zahara al-fasad. Zahara al-fasadu fil-barri wal-bahri. àníṣe ìbàjẹ́ gòkè ó gbòdò ọgbà ní ó gboko. Bima kasabat aydin nasi. ọlọ́ni kì í sọ owó èmi ọlọ́run ẹ̀yin èèyàn náà lẹ́ bàá jẹun. Bima kasabat aydin nasi. ọlọ́ni látọwọ́ ẹ̀yin èèyàn ló ti wá o èmi ọ̀bá yé jẹ́ fún yín o bí wọ́n ṣe ṣayé mọ́ ṣayé o bọ́bá wá wù í gbogbo tó bá wù ní kẹ́yìn ọ̀sọ̀ ayé dà nígbà táàfà bá ń bọ tí ìlú iṣẹ́ táàfà bá mú òkè táàfà bá torí kó wọ́n ṣàkóso fẹ́ ṣàìsùn àdúrà ó fẹ́ ṣàìsùn àdúrà yóò wá rí gbogbo ojú rẹ ní dání. ẹ dákun irú àdúrà tí ó fi gbó ṣe àìṣe yìí ṣé ọlọ́run fún rẹ̀ ó tẹ́wọ́ gbà á. Zahara al-fasadu fil-barri wal-bahri. ìbàjẹ́ gòkè ó gbodò ọgbà ní ó gboko. Bima kasabat aydin nasi. ọlọ́run nílé sọ́dọ̀ èmi ọlọ́run ló ti wá o ọ̀dọ̀ yín náà ni o. liyudhiqahum ba'da alladhi amilu. ṣé eré tí ń bá wa jà lọ́wọ́ yìí ìyá tá ń jẹ ọ̀rọ̀ tá ń sọ lọ́wọ́ yìí tá a bá kúrò ìran dáradá á jẹ ìyá yìí títí á lọ bọ́lọ́hùn. mo ti wálé ayé yìí mo ti wà náà ẹ̀yin tí wọ́n bá tó pọ̀ tí wọ́n bá láyé táàjọ lu ayé náà ni mo ti bá ìkọ̀sọ́gbọ́n mi mo lè gbàgbé. Zahara al-fasadu fil-barri wal-bahri. ẹgbẹ́ ọmọbìnrin tó ń sọ fún wa ní bíbá yìí wọ́n láwọn obìnrin náà àwọn ìyá náà wọ́n máa ń mú irú ẹ̀ o. olórí burúkú obìnrin ọmọ àlè obìnrin ẹni tọ́lọ́ wọn làánà pẹ̀lú àwọn ẹni tí ó làánà láti fi àmà lóbìnrin a máa wá lọ ọmọ nǹkan tí ó kojú rẹ̀ dà tí ó yìí ó lè sọ̀rọ̀ tó le. Zahara al-fasadu fil-barri wal-bahri. Bima kasabat aydin nas. Bima kasabat aydin nas. liyudhiqahum ba'da alladhi amilu. liyudhiqahum ba'da alladhi amilu. ọlọ́ni wa nẹ́bí sọ fún wa wọ́n jẹ ìyá yẹn. liyudhiqahum. ilé mi mọ̀ dáhùn ẹ máa wo yàtá ń jẹ lọ́wọ́ yìí á jẹ́ débi pé ẹlòmíràn yóò bínú fàyè lẹ̀. kí ni bí a bá ń ṣàdúrà ọlọ́run jáde ọdẹ ọlọ́run kọ́mọ̀dà èmi mọ́ wọn bí bó ti sọ̀rọ̀ ti fi bẹ̀. Allahu akbar.
wọ́n ní o tó lè. ليذيقهم بعض الذي عملوا. Mo sì mọ bí mo ṣe sọ̀rọ̀ ìyàwó mi, mo mọ bí mo ṣe sọ̀rọ̀ ọmọ mi. Pé àyà níjọ green ni, ọ lọ àdìjámọ̀ ṣáájú mi. Torí wọn gbọ́dọ̀ sọ fún ọmọ rẹ̀ kan tí mo gbó. Àmàlò náà bí òkú ẹ̀ àdára. Ó wá lọ sí irun dáadáa. Àwọn ọmọ yìí ṣe òsì sórí. Wọ́n lé wọ́n fi nǹkan etí. Wọ́n lọ sọ irun wọn di nǹkan mìíràn. Wọ́n tàṣà bá àkẹ́kà omi. Ọ̀rọ̀ mi nì o. Mo mú ọmọ kan tó ṣe irun burúkú sórí. Mo wá mú lọ. Mo ní ọ̀ká lọ. Wá tẹ̀lé mi. Wọ́n lọ sórí ìta. Mo wá mú lọ oríta bí wèrè kan ti jókòó. Mo ní bẹ́ẹ̀ nísìnyí jẹ́ ká wò ó. Ta ni wèrè? Ta ni wèrè? Ta ni wèrè láàrin ìwọ àtẹlẹ yìí? فالفساد في البر والبحر. Gbogbo àwọn ọmọ tí ń ṣe rúkú tó yẹ pàtẹ́ omi kúkú ní ọ̀gbìn wọn gbà kó náà. ظهر الفساد في البر والبحر. Wọ́n wá ẹgbọ́n tó ọmọbìnrin yẹn ń sọ lẹ́ẹ̀kan, olóṣì látúnṣe o. Ẹni ó ti sórí ikú, ṣé wọ́n náà látúnṣe? Àbí? ظهر الفساد في البر والبحر. Inna mina sharri al-hikma. حياكم الله. Ọ̀pọ̀lọpọ̀ orin tó lórí ń kọ, ìlú lẹ́ẹ̀ máa jó, làákà ìsìn bẹ́ẹ̀ lọ́rọ̀ tí ń sọ. Àwọn tí ń kọrin láyé ìsìn yìí, ṣé wọ́n kọ bí ìdárú mẹ́sọ̀lá? Sọ́gbọ́ntẹ́ ìlara mẹ́sọ̀lá lẹ́rìí lára àwọn ọmọ tí ń kọrin. Sọ́gbọ́ntẹ́ ìlara ìṣúfọ́ látúndí lẹ́rìí lára àwọn tó ń kọrin ní. Ṣé lẹ́rìí lára àbíwò olùwà tí lẹ́rìí lára àwọn ọmọ tó ń kọrin ní? Ìjọ tí wèrè ti bẹ̀rẹ̀. Ǹjọ́ wèrè ti bẹ̀rẹ̀. Ẹ dákun àtúnṣe wo lẹ́fẹ́ ti ní? ظهر الفساد في البر والبحر. Wàláhì mo fi ọba tí ẹ̀mí mi bẹ lọ́dọ̀ rẹ̀ mo fi búra àtúnṣe kan kò sí mọ́. Bẹ́ẹ̀ fi wòran tẹ́ ìbàjẹ́. Ọmọ tó ti ń lọ rè é irun sórí ẹ dákun bó lẹ́sẹ̀ yí padà. Nǹkan tó dá lójú rẹ̀ nìyẹn náà ni ó sì máa ń ṣe. Bí ẹ̀kọ́ bá sì ti mà pé ẹ̀gbà tòun náà gba ti yín máa ń lọ òmíì. ظهر الفساد في البر والبحر. Ṣé àkàwé jọ̀hún ni? الله. Sáàkàwé jọ̀hún. Sáàkàwé. Ibà àkàwé jọ̀hún. Àríṣẹ́ ibà wà ní bàbá wa. Bẹ́ẹ̀ni. Ìkíni wọn á dọ̀rọ̀ pé nísìn ọmọ bá ti kàwé tán ó ti sáwò ọdún kan ọdún méjì adá àwọn ọjà pani ọjà lọ kúmbi tó ń lọ ní. lọ bí yahoo lọ. ظهر الفساد في البر والبحر. Ìbàjẹ́ gòkè ó gbòdò ó gbalé ó gbòkó. ظهر الفساد في البر والبحر. Ìbàjẹ́ tó wá gòkè tó gbòdò tẹ ẹ̀yà lúlẹ̀ tẹ̀ fún àwọn ọmọ yìí tí wọ́n ń ṣèṣekúṣe wọ̀nyí. بما كسبت أيدي الناس. Ẹ̀yin fúnra yín lẹ ṣe ra yín o. بما كسبت أيدي الناس. Ẹ̀yin èèyàn lẹ bá kára yín jẹ́ fúnra yín. بما كسبت أيدي الناس. Ẹ wá dáhùn ẹ̀ ní Nàìjíríà ọ̀dà kí ló bàjẹ́ Nàìjíríà wàláì kankan ọ̀bàjẹ́ wàláì ẹgbẹ́ tó lọ kó wàláì nǹkan kan ọ̀bàjẹ́ náà kí ló bàjẹ́ Nàìjíríà ilẹ̀ òṣù máa ní ilẹ̀ ọ̀mọ́ máa ní òjò ọ̀rọ̀ máa ní oòrùn ọ̀ràn máa ní òtútù òmù máa ní àjẹun ní. بما كسبت أيدي الناس. Ọlọ́run lọ́wọ́ ẹ̀yin èèyàn ló ti wá kìí sọ̀dọ̀ mi o. ليذيقهم بعض الذي عملوا. Gbàtẹ́ ti wá òun ní wà mo wá fẹ́ kẹ́ ẹ jẹ ìyá rẹ̀. ليذيقهم
بعد الذي عملوا ليذيقهم بعد الذي عملوا. نعم. wọ́n láwọn senators wa wọ́n fẹ́ ra mọ́tò pẹ̀lú wọn ọ̀rọ̀ ẹ̀yọ kọ̀ọ̀kan. èló ní sà. ojú ọ̀nà wa ọ̀dá o. ojú ọ̀nà tí mọ́tò wọ́n rẹ̀. bá a ti yà láti orí express lọ gbogbo ọ̀nà tá a tọ̀ tá a fi débí. kò dáa. o lè rírú ẹ̀ nínú ìbò. wọ́n wá fẹ́ ra mọ́tò. wọ́n fẹ́ ra mọ́tò. ẹjọ́ ra. ẹ̀gbọ́ yìí wọ́n rà ní. èló ní sà. tí a máa lè lóní ẹgbẹ́. ẹjọ́ àwọn sá. ẹjọ́ ń bẹ. àwọn ọ̀pá. ẹjẹ́ àgbọ̀ ní tí a máa fẹ́ wí o. owó tí a fẹ́ fi àyẹ̀wò kéré ní àbọ̀kù. ìrọ̀lọ́pàá ibi àlùkùrá ní làmọ̀ wa. tí a máa láwọn ọmọ tí a máa ná. àfàkùnrin ẹjẹ́ àgbọ̀ sí wọn lẹ́nu ẹjẹ́ àgbà bẹ́ẹ̀. kí ló ẹsẹ̀ gbọ́? wọ́n làwọn ẹsẹ̀ gbọ́ ni. kí ló ẹsẹ̀ gbọ́? ẹsẹ̀ méjì ni ó wà. ẹjọ́ sọ̀rọ̀. ẹjẹ́ àfi tí a máa lẹ́sà. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. ọmọ ń jẹ ilẹ̀ lóko. wọ́n bá ti kọ́ ọgbọ́nú yẹ̀pẹ̀ báyìí ó kú dẹ́nu. wọ́n wá lọ́mọ yìí máa ń jẹ yẹ̀pẹ̀. ẹ̀jẹ̀ agbélé èkó kò sí yẹ̀pẹ̀ lẹ́kọ̀ọ́. àbí o. ẹ̀pẹ̀ tí ó jẹ́ wà ní kò. àwọn ọmọ tí a ti sórí ibú. kò dẹ̀ sí nǹkan kan tó wọ́n lórí ibú àwọn ìyá yìí náà ni. àwọn tí ó máa kọ́ ọmọ wọn sí bàbá rẹ̀. wọ́n máa gbọ́ nǹkan tí bàbá rẹ̀ sọ owó èèyàn kí ni ló pé. bàbá tó bí mi ìyá mi wàá sọ fún pé kì í ṣe yẹn kí. ìbẹ́nu kí n sọ pé ẹ gbọ́ ẹ̀yin fúnra yín tí èèyàn gidi ní abẹ́ ìṣe yẹn gidi. ẹ̀tọ́ mi sí yín ni mò ń sọ yìí. àwọn ìyá yìí. àwọn ìyá tí wọ́n yé lọ àsàlátù. iṣẹ́ tó yẹ wọ́n jókòó ṣe nù lé kí wọ́n máa pètò bọ́mọ wọn ti fẹ́ rìn. mo yóò ṣe rìn tí ó fi soríire owó ọkọ wọn ni wọ́n tún máa jẹ. wọ́n lọ lọ nìkan lánàá ní pínpín pati tẹ́ ẹ lọ ọ̀lọ́kọ̀ wọn kó bẹ̀rẹ̀ kan lọ. kí ló kàn ọ́. ọmọ sì mú bólé. ṣé tó bá kú ọ bá wọn sáré. àbí. ظهر الفساد في البر والبحر ìbàjẹ́ gòkè ó gbòdò. بما كسبت أيدي الناس ọlọ́run ní sí kàkú bá dàgbà ní àmì. ليذيقهم بعد الذي عملوا bóyá ẹ padà ìyàpá jẹ wọ̀nà àti ìbẹ̀rẹ̀ ìyá ṣé ìyá ti bẹ̀rẹ̀ ìyá ò bẹ̀rẹ̀ o. náà ń sànù wa. tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí bá a bá ń rí epo wọ́n ní president sọ pé a yọ subsidy tó mú wọn yọ ebi ẹ̀ ṣàlàyé èèyàn márùn ní màá ń jẹ subsidy wa ní Nàìjíríà àwọn èèyàn márùn péré. wọn ò ní gbogbo márùn náà jọ ni wọn 1 2 3 4 5. náà ń sàpapín rẹ̀. àwọn ni wọ́n ń sàpapín subsidy táwọn aláwa ń san lórí epo tẹ́lẹ̀ àwọn àgbà lọ wọn aláàsán mọ́ kí ló wá lè ní wàhálà. ẹ wá torí rẹ̀ ní yọọ máa lè ní tí pírẹsidẹǹtì sọ yẹn kù ní rí bẹ́ẹ̀ pé alábà ní àwọn èèyàn yóò bí wọn sí pírẹsidẹǹtì nínú orílẹ̀-èdè tí ó jẹ ìyà níwájú Ọlọ́run Nàìjíríà jẹ
Ọlọ́run ṣàánú wa. Ní respect. Wọ́n aṣáájú wa. Mo rántí ní 1970. Tọ́. Gamal Abdul Nasir ní Masar ní Cairo ó fòfin lélẹ̀ pé gbogbo onípépà pátá àbí rédíò station kan àbí tẹlifíṣàn house kan tẹ́ ẹ bá kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ láàárọ̀ èmi lẹ gbọ́dọ̀ fi ṣáájú ọ̀rọ̀ tí mo bá ní pépà kan tí ò gbé fọ́tò mi sí gbangba báyìí wọ́n sọ gbogbo tí mo ṣe lọ́wọ́ kò sí pépà náà mọ́. Allah. Ṣé wọ́n bí yàrá yẹ nìkan dá nílẹ̀ Saudi Arabia kọ́ máa bú Salman tó wà bẹ́ẹ̀. Àdìgbò tí ẹ̀ kú ọmọ rẹ̀. Ilẹ̀ òní ṣúgbà. Ńgbà wọn agbọ́dára Ghana tí wọ́n kú president. Ńgbà wọn agbọ́dára ara ìyàwó tí wọ́n kú bí èbá tó kú tọ́lá òní ẹ̀yìn náà lẹ́lẹ̀ fọ́ ẹ̀yìn Nàìjíríà lẹ́lẹ̀ fọ́ ọgbọ́n burúkú ní bẹ́ẹ̀nú yìí. Wọ́n tó bá gbọ́dọ̀ yín kọjá ẹ̀kọ́. Ìran tó sì ń da Nàìjíríà láyé tó kọ́ àwọn èèyàn láburú Yorùbá. Kó lásọ̀rọ̀ yìí. Lọ́dọ̀ wa nílẹ̀ Haúsá ẹ máa ń kòwé kan nílẹ̀ Yorùbá ní pé bá ń bá ń jà. Ìkàkùkọ. Ǹtẹ́yìn Yorùbá máa ń wí nìyẹn bá ń bá ń jà. Ìkàkùkọ. Àníkàkùkọ. Yorùbá lànà. Lọ́dọ̀ tí wá ní Haúsá tá ń bá ń jà ẹ̀kọ́ kò fẹ́ nígbà. Irú ìjà náà tẹ́ ẹ máa ń jà ní kó lẹ́yìn gbọ́ pé Haúsá pé ń jà wọ́n. Níbo? Wọn ò ní sọ̀rọ̀ ara wọn láì dá. Torí pé bá ń bá ń jà ní ká kúkú sí lọ́dọ̀ wọn. Bá a bá ń jà ẹnìkan gbọ́dọ̀ lo àlìyámù. Ohun tí ó parí ẹ̀ lò. Ṣùgbọ́n Yorùbá pẹ̀lú ọgbọ́n burúkú ọgbọ́n òsì ọgbọ́n tí fìyà jẹ́ èèyàn wájú Ọlọ́run wọn ní bá ń bá ń jà bí ká kú kọ́ ará alẹ́ èrè òsì ní fẹ́ kó kú ṣùgbọ́n mo ní fẹ́ kó jẹ́ èèyàn. Kí la rò débi kọ́kọ́ ọmọ ọmọ gbó bí yẹn ẹ̀ bá tọ́jú ẹ̀ ṣe ọkọ́ bá mú sọ́dọ̀ bí màmá mi ṣe máa mú mi sọ́dọ̀ wàláhì màmá tó bí mi Ọlọ́run bá ń kẹ́ dáadáa. Amina. Ẹ bá jẹ́ pé wọ́n ẹ̀rá ọkàn fún. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. Ìjọ́ mi tí bàbá mi bá ń bínú ìyá mi a máa mú mi síyà. Bàbá rẹ̀ ń bínú lọ́wọ́ kí lọ́ọ́ jẹ. Ìyá dáadáa. Kí lọ́ọ́ jẹ. Ẹ̀sìn lọ bá ní kàrà. Àkàrà ló wù mí jẹ láàárọ̀ yìí wàláhì màmá mi ọlọ́ọ̀dẹ. Tí bá ń ní lọ́wọ́ tí bàbá mi bá sọ pé kí ni wọ́n fẹ́ fàkàrà sí? Àwọn ẹ̀mọ̀ bá ọmọ yìí wọ́n lọ sùkúrù lónìí. Báwọn èsì lọ ó yẹ kí wọ́n jẹ nǹkan míì. Tàlátà. Ní ìṣẹ́ ọ̀kẹ́ ti jẹun àárọ̀ tí wọ́n gbọ́dọ̀ panu. Wọ́n pa. Lọ́wọ́ á múra sí ẹ̀yà àkàrà ẹ̀ dá ọmọ ọ̀jẹ̀ tó báyìí. Wọ́n sì bá gbé tèmi wá yàrá. Wọ́n sì jẹ nǹkan. Ṣé ìyá ni ọ sọ̀rọ̀ ni mo lè gbọ́? Àmín. Ṣé ìyá ni ọ sọ̀rọ̀ tí mo lè gbọ́? Ṣé ni ọ pàṣẹ? Ibùdó yóò ṣòwò alámàkánà wà lédò. Bàbá náà lọ́kọ́ bàbá onírà Bàbá bú. olùsí bàbá olórí burú tí ọ̀rọ̀ ayé wá. Ọ̀nà wo ló fi mọ́ máa rẹ̀? Àwọn ọmọ mi bẹ́ẹ̀ bí wọ́n gbé ṣe tàbí ìṣòro kan bó wá ní wọ́n ṣe mọ́ bí wọ́n ti ń tagbó.
lè ráyè. àbí ta ló fẹ́ rán wọn. nígbà wọn ní kọ́mọ ọmọ akùrà ní sórí sọ́wọ́ ní sọ̀rọ̀ owó wa yá jáde bẹ́ẹ̀. láíláí. ọ̀jẹ̀ mùsùlùmí ọ̀mọ fatia. wọ bàbá náà kéré ní gàgàdúbì náà ló ń ṣe ó jìyà láyé tó wọ sàárè. ibi kó máa sọ pé sì í dìnnà. àlìbùnú yá ń ṣàwò alábẹ́kànnà wà nídò. ipò tí iṣu bá gbé sẹ́mọ́lẹ̀ ni ó ti wù bí bàbá bá ṣe rí lọ́mọ rẹ̀ ó rí. àlìbùnú yá ń ṣàwò. ìyá bá ṣe rí lọ́mọ rẹ̀ ó rí. alábẹ́kànnà wà nídò. mo lọ sí Amẹ́ríkà mo wà ní New York àti Chicago ni mo fi ṣe station. mo wá lọ sí New York lẹ́kọ̀ọ́ ọjọ́ náà ìlú wa lọ kárin. nígbà mo débẹ̀ wọ́n mú mi oníkálukú wọ́n fi mọ́tò gbé mi délé àwọn tí a jẹ́ aṣáájú gbogbo ìmáàmù ní o làdáni ní o chairman ní o ní Nigeria Muslim. ọdọ́dọ̀ wọn ń bá bá wọn ọmọ wọn ẹlòmí fẹ́ ga kàmí lọ́rùn wọ́n wà máa sọ pé great sheikh. great daddy now ọmọ wa sọ mi bí hi. bàbá mi hi. fún bàbá oníwàásí àgbáyé. yóò bá bàbá ẹ̀. ó sì hi. lédè ìbá ṣe wá ní hi. lọ́wọ́. àwa dé gbangba. máa kẹ́. mo ní ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà bí mo lẹ́ẹ̀ṣòfò kùsìrẹ́nù ni mo bí òfò tó fojú àti òní nígbẹ́ ìkọ́kọ́ tẹ̀ máa bẹ́ẹ̀rẹ̀ pé bọ́ọ̀lù sí ṣòfò nígbà tẹ́yìn ń bẹ l'Amẹ́ríkà ń bí nígbà tẹ́ wá sí Amẹ́ríkà ń bí ìyá yí bàbá yí wọ́n ń retí owó tẹ́ máa fi ránṣẹ́ táwọn ó máa fi jẹun. àwọn ọmọ tó wá ń ṣe àì sí àwọn ọ̀ràn tí yí. oníṣẹ́ àmàlù jọ́nà wá sọ fún mi pé bàbá ibi ẹgbẹ́ sọ̀rọ̀ fún wa yìí afẹ́ni orí ẹ̀ bá dá àwọn nìkan ló ó ní mo fi ọlọ́pàá bá búra tó bá di ọ̀sẹ̀ tí kò gbogbo ọmọ mi wọ́n lọ Nàìjíríà kí wọ́n lọ jẹ ìyà tí wọ́n tó wọ́n jẹ irú ìyà tẹ́mi náà jẹ. torí bọ́mọ bá ti di 18 years l'Amẹ́ríkà wọ́n ó ṣe pati fún happy birthday tí wọ́n bá ń wí báyìí yóò béèrè certificate of birth wọ́n ó sì fi lé lọ àbíyá àti bàbá wọn bá fi ya fọ́tò ọlọ́nu. ìdààmú àṣà wà lámọ́tà dídà ó ìyàrá. làmúyúkú kàmẹ́tò wà lámúyúfúra bímọ olóde. làmúyúkú kàmẹ́tò wà lámúyúfúra bímọ olóde. ìdààmú àṣà. لم يبق ميت ولم يفرى بمولود لم يبق ميت ولم يفرى بمولود لم يبق ميت ولم يفرى بمولود bàbá kọ̀tínú rẹ̀. لم يبق ميت
ọmọ kan ládùúgbò mi nìbàdàn nísàlẹ̀ ó jìnà díẹ̀. ilé ìwé mi mẹ́ àwọn ẹgbẹ́ ẹ̀ pè wọ́n sì mú lọ sí ẹ̀yìn hósítẹ́ẹ̀lì wa wọ́n sì kì í mọ́lẹ̀ àbí mẹ́fà wọ́n sì yọ ẹyin ìlú ẹ̀ méjèèjì. Allahu Akbar. عندما ولم تجد له wọ́n wá ń pariwo torí wọ́n fún lọ́rùn wọ́n dé owó kan máa lẹ́nu ńgbà náà wọ́n yọ ojú méjèèjì wọ́n dẹ̀ kó lọ. عندما àwọn yẹn wá ń bẹ níbi tó wọ̀ wá ń pariwo àwọn ẹni tí wọ́n á débẹ̀ tí wọ́n bá wọn níbo ló ti wá ọmọ ta ni ó ní à ọ̀dọ̀ girama àwọn lòún gbé nísàlẹ̀ mọ́sálásí àwọn bàbá wa mú ìdí ní ibẹ̀ nísàlẹ̀ ibẹ̀ ní ilé girama àwọn ọ̀dọ̀ girama lòún gbé. wọ́n wá padà wá mú ọmọ mú lọ nígbà tí girama rẹ̀ ní ó fìdí jálẹ̀ girama wá ní gbàgbá náà sẹ́tẹ̀lẹ̀ yìí jẹ́ mo bá sì pé ó yẹ dámi lóhùn tẹ́lẹ̀ náà ní ìsìn ìtọ́ wà lórí méjèèjì ṣe mọ́tò tẹ́mi ni mọ́tò máa wá sí wàhálà fún mi. عندما ولم تجد له nígbà tó máa wọ́n máa wá sọ ó ní ẹjẹ́ kó mọ̀ jẹ́wọ́ fún yín jẹ́wọ́ ó ní àwọn ẹlẹ́gbẹ́ kan ní sùúrù àwọn kan aláàké àwọn kan ẹlẹ́yẹ ó ní aláàké lòun wà àwọn ẹlẹ́yẹ làwọn tó wá bá wọn òun náà fúnra àwọn náà òun náà ti bá wọn yọjú èyí rẹ̀. Allahu Akbar. عندما ولم تجد له ẹ̀yin ìyá ìtọ́jú ọmọ yín لم يبق ميت ولم يقرأ بمولود لم يبق ميت ولم يقرأ بمولود bí tá a bá yé lọ àní sunkún òkú mọ́. لم يبق lórí ميت wa ó ti dá kò sí tọ́lá ṣẹṣẹlẹ̀ sẹ́ni tó lè ṣẹlẹ̀ sẹ́ni kan tá a gbà lọ pé àwọn àpárí òkú rárá. ولم يقرأ بمولود ẹnì kí o sì ní dùnnú àní bẹ́ẹ̀ nìkan kan yọ̀ mọ́ pé ìyàwó mi mà bímọ bí wọ́n sọ ní pé wọ́n tún bímọ kí ló fẹ́ fọmọ ni. لم يبق ميت ولم يقرأ بمولود bàbá kan wá sílé mi lára àwọn olólùfẹ́ mi ọjà gbàdàgbà bọ́bá rẹ̀ ti dé nígbà táyé bá ti wà fún mi á máa bọ́rọ̀ lọ àwọn àjọ ń sọ̀rọ̀ lọ́wọ́ fóònù rẹ̀ wá ń dún bọ́bá ti dún yọ pa bọ́bá ti dún yọ kọ́ sí báyìí dún yọ máa ní alájẹ ẹgbẹ́ fóònù lónìí àwọn ọmọ yìí á máa pé ní ọjà lé ní ọmọ rúkúbọ́ ráyè ọ̀rọ̀ kàmẹ́rà àwọn ọmọ yìí ẹgbẹ́ máa tọ́sẹ̀ ọmọ rẹ̀ bá ní dáàdì wọ́n yọ fún yín o wọ́n yọ fún ní kí ló ṣẹlẹ̀ tó fi yọ fún mi ó ní ìyàwó mi ló bí ma ọmọ ṣe bọ́ mọ́ tọ̀dọ̀ rẹ ní èmi ò jẹ́ ibá máa tọ̀dọ̀ rẹ ní ṣé mi lè ní ọmọ ayọ̀ tó ní ọmọ tọ̀dọ̀ ti lásìkò ẹ̀. lákọ̀ọ́dí jìnnà kó ilẹ̀ hákì wàlákìnnà àkísọ̀rọ̀ kó lílẹ̀ hákì kárí hó. ọmọ
ọmọ tí ò tí ì mú ni ẹ méje wọn mú. ọmọ tí ò tí ì mú ni ẹ tètè fàsọ́dọ̀ ẹ méje ọmọ. ẹ jẹ́ wọn lọ mọ Kùránì. ẹ jẹ́ gbogbo wọn há Kùránì sórí. ẹ jẹ́ wọn há Kùránì sórí ẹ náwó síbẹ̀ kò sí dábẹ́ fàyè sí tẹ́lẹ̀ kò sí dábẹ́ fàyè láì nìyí kankan kí ni ọbẹ̀ fàyè sí. èyí bàbá balógun ló kẹ́gbẹ́ yìí yọ. bẹ́ẹ̀ni ṣé gbà bàbá balógun á lọ sọ pé ẹ tẹ̀lé òun. ní oṣù gbẹ́tẹ́ lọ. òbí ẹ tẹ̀lé òun ó lè fi ilé rẹ̀ lẹ̀. ó fi ìyàwó ẹ̀ lẹ̀ ọkọ ọmọ rẹ̀ lẹ̀. àti fóònù. kí wọ́n á lọ. tọ́jú ọmọ rẹ kò lè jọ ọmọ rẹ. bẹ́ẹ̀ni o. tọ́jú ọmọ rẹ kò lè jọ ọmọ rẹ. ọmọ tí a tọ́jú ní ọmọ rẹ. èyí tá ò tọ́ ní yàyà kúyà. tọ́jú ọmọ rẹ kò lè jọ ọmọ rẹ. لقد جئناكم بالحق ولكن أكثركم بالحق كارهون. owó tí wọ́n sọ fún wa ẹ̀mí ẹlòmíì ọkọ̀ ọkàn kọ́ ni wọ́n jẹ palaba wàlá ọ̀jẹ̀ sanaba ìsì ìyá. àfi ká sọ ní ti ara wa tó ní wílọ̀ fàlẹ́ yẹ kó hàn lára rẹ nínú ilé pẹ̀lú àwọn ọmọ rẹ jọ hàn wọ ìyá náà jọ hàn lára rẹ pé wọ́n mọ̀ ọ́ ní ìyá dáadáa bàbá jẹ́ wọ́n mọ̀ ọ́ ní bàbá tó dáa nígbà náà lẹ́nu ọkàn wọn ọmọ rẹ ọmọ tó bá sọ fún pé ṣé ìwọ ni mo ń pè látàárọ̀ tí mo rí ọ ẹrù tí mo bá dé wà á ríra ẹ. yọ mọ̀nà tí ó fi bẹ ìyá rẹ̀ pé ẹ̀yin lè lè bẹ dájú ẹ bá ń bẹ wọn ẹ pé bí wọn gbọ́ ń gbà wọn pè mí. ẹ má jẹ́ wọ́n sì nílò. ṣùgbọ́n ọmọ tó sọ pé ẹni ẹ bá lé wọn rẹ máa sọ pé wọn ò bá lé wọn nù ọ̀sànfààní wọn nù. iná bí tẹ́síkẹ́rẹ́ sọ̀rọ̀. فمن شاء اتخذ إلى ربه سبيلا. owó ló kàn láàyè. owó làwà yìí. wọ́n lẹ́ni àkọ́kọ́. náà ẹyẹ lẹ́tọ̀. ta lẹ́ni àkọ́kọ́. ta lẹ́ni àkọ́kọ́ tí ò ní bọjà jẹ́.